wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Wednesday, May 28 ọdún 2025 tá wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kọranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní, ẹ máa fẹ́ níwòye sí lórí àwọn nǹkan tí ẹ̀ ń ṣe lásìkò yìí. Pàápàá ẹ máa fẹ́ mójútó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe kókó fún yín láti mójútó lákòókò yìí. Bẹ́ẹ̀ sì ni ẹ máa fẹ́ ṣe nǹkan yín létòlétò. Ẹ ní jẹ́ kí nǹkan kan fèsì bí kan ju bí kan lọ, tó sì jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí á jẹ́ ọkàn yín balẹ̀ pẹ̀sẹ̀, á sì jẹ́ kẹ́ ní clarity lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ẹ wá positive, ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ, ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ, ẹ fi ìfẹ́ àtọ̀yàyà hàn sí àwọn ènìyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ẹ máa fẹ́ gbé ìgbésẹ̀ tàbí pinnu lọ́wọ́ ara yín nìkan láláì dá tẹnikẹ́ni sí. Lọ́jọ́ tòní á dàbí bàbá ìkẹ́kọ̀ọ́ tí ẹ wà lẹ́yìn nìkan, kí ẹ gbára lára yín, kẹ́ má gbára lẹ́nikẹ́ni. Ó sì dára bẹ́ẹ̀, kẹ́ sì rí dájú pé ẹ ní ìgbàgbọ́ nínú ohun tó ń sọ sí yín lọ́kàn pẹ̀lú tó rán yín lọ́wọ́. Ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ènìyàn kan ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ìrànwọ́ tó fẹ́ ṣe fún yín yìí á jẹ́ kẹ́ mórí bọ́ lórí àwọn ìṣòro àbáwọn kan tó ń fa ròyìnròyìn fún yín lákòókò yìí. Lọ́jọ́ tòní kẹ́ mọ̀ dájú pé ènìyàn Ọlọ́run dìde rán sí yín ni o, látàrí pé gbogbo ibi tó ṣe pé ẹ ti ní ìṣòro pátápátá lẹ máa tara ẹnì ní ìtúsílẹ̀ látara ẹ̀. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ múra dáadáa, kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ bá àwọn èèyàn ṣe, kí ẹ sì ní ìrẹ̀lẹ̀ lọ́jọ́ tòní. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ fẹ́ ní ìṣù pẹ̀lú olólùfẹ́ yín tàbí ènìyàn kan tó súnmọ́ yín lọ́jọ́ tòní. Ẹ ní kẹ́ rí dájú pé mọ́kàn balẹ̀, kí nǹkan náà má dàbí ìgbà pé ó máa lé koko ju bó ṣe yẹ lọ. Ẹ rí dájú pé ẹ fi ọ̀rọ̀ kí ẹ fi jómi tó wọ̀wọ̀, kí ẹ fi yanjú rẹ̀ lọ́jọ́ tòní lọ́nà tó ṣe pé ó máa gbàjà sí ìrọ̀rùn àti àlàáfíà. Lẹ́yìn kẹ́ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè rọre gbámú, ẹ free mind yín, kí ẹ wà positive. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, tí ènìyàn bá sì ṣẹ̀yìn ẹ má jẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ ju bó ṣe yẹ lọ ṣáájú kẹ́ tó foríjì. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ kàn wà confuse bákan, ṣùgbọ́n ẹ má wulẹ̀ ṣe kankan láláì jẹ́ pé ẹ ronú jinlẹ̀ dáadáa nípa rẹ̀. Ẹ má kánjú pinnu àbí kánjú gbé ìgbésẹ̀ rárá. Ẹ ronú jinlẹ̀ dáadáa, kí ẹ wòye sí àwọn nǹkan tó ń fa confusion fún yín lákòókò yìí, kí ẹ sì wọ́nà àbáyọ lé lórí. Tàbí kẹ̀dẹ̀ bá rí ń pórí bákan, ẹ lè pe olólùfẹ́ yín kan kí ẹ ṣàlàyé fún tàbí ẹni tẹ́ finú tán, bóyá yẹn lè jẹ́ kọ́kàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ wá àkókò láti ṣe prayer, kẹ́ sì ṣàwọn kan tá mú kínú yín dùn, káyọ̀ yín kún lénìí pátá. Aago 11 láàárọ̀ sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ máa gbalẹ̀ láyìíká lẹ́yìn lọ́jọ́ tòní. Kí ẹ mú sùúrù lò dáadáa, kẹ́ sì kíyèsára lórí ohunkóhun tí ẹ bá ń ṣe.
ẹ̀yin tẹ́ jẹ́ single ó ṣeéṣe kẹ́ ṣalábàápàdé olólùfẹ́ tuntun lọ́jọ́ tòní, kẹ́ wá jẹ́ kára yín yá gágá kí inú yín sì dùn. Ẹ múra dáadáa kí ẹ dùn rí lójú, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ bá mọ̀lẹ́bí, kí ẹ bá ọ̀rẹ́, kí ẹ bá alásùnmọ̀ yín ṣe lọ́jọ́ tòní. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, ó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, agbára kankan máa wà fún yín lọ́jọ́ tòní. Ẹ ní wulẹ̀ waste time lórí nǹkan kíkan tẹ́ bá ń ṣe tó bá ṣe kókó fún yín lọ́jọ́ tòní. Kò sí bí nǹkan náà ṣe lè pọ̀ lọ́rùn yín tó, gbogbo ẹ̀ pátá lẹ máa ṣe láṣeyege. Kẹ́ tẹpá mọ́ṣẹ́ lénìí dára, ẹ ṣe nǹkan yín létòlétò kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí dára. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4:30 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, lọ́jọ́ tòní ẹ fi ìgboyà ṣe ohunkóhun. Tẹ́ bá lè fi ìgboyà ṣe ohunkóhun lọ́jọ́ tòní, ẹ lè yanjú àwọn nǹkan kíkan tí ó bá dàbí kùdìẹ̀kudiẹ tó ń ṣẹlẹ̀ láyìíká yín, ẹ lè yanjú rẹ̀ léni kẹjẹ́ kára yín yá gágá, kẹwàá positive, ìyá ń ràn yín lọ́wọ́, kẹwàá dáadáa láwùjọ àwọn ènìyàn, gbogbo wọn yá ń ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní láti mójútó gbogbo challenges èyíkéyìí láti borí rẹ̀. Tẹ́ bá sì ṣe bẹ́ẹ̀ máa rí pé ìyípadà máa dé lórí àwọn kan tó dàbí ìgbà pé ń kojú tó le koko yìí. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín kí ẹ wà positive kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 2:30 ní ọ̀sán sí aago 4:15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ẹ máa wà motivated. Á dàbí gbà pé kí ẹ wulẹ̀ gbajúmọ̀ṣẹ́ gbogbo nǹkan kí nǹkan tẹ́ ń fẹ́ fún dáadáa fún ìgbésí ayé yín, àwọn nǹkan ńláńlá tẹ́ ń fẹ́ kó ṣẹlẹ̀, ẹ fẹ́ ṣiṣẹ́ lé wọn lórí lọ́jọ́ tòní bí ìgbà pé gbogbo ẹ ti rí bí ẹ ṣe ń fẹ́ ni. Ọjọ́ tòní kẹ́ rí dájú pé àwọn nǹkan tí ẹ mójútó yìí, ẹ kì í sára láti máa mójútó wọn kẹ́ sì fọgbọ́n àfèrè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, kẹ́ tẹpá mọ́ṣẹ́. Ìyẹn ràn yín lọ́wọ́ láti rí dájú pé gbogbo nǹkan kí nǹkan tẹ̀ ń lé táwọn mìíràn gan wò pé bóyá nǹkan yìí kò lè ṣeé ṣe, tí ẹ̀yin sì máa rí ṣe ní ìrọ̀rùn. Ẹ wà positive kẹ́ fọgbọ́n àfèrè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí. Royal Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:15 lọ́sàn-án sí aago 4:15 lọ́sàn-án ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èrùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ẹ máa wà very active lénìí. Ṣùgbọ́n àwọn kankan wà tó ṣe pé máa fẹ́ mójútó lọ́jọ́ tòní tó dàbí ìgbà kó lè fẹ́ gbà kókò díẹ̀. Tó bá ṣe pé láàrin àti olólùfẹ́ yín ni, ẹ rí dájú pé mú sùúrù lò, kí ẹ fún wọn ní àkókò dáadáa, kí ẹ fún wọn ní space dáadáa. Ìyẹn máa jẹ́ kí gbogbo nǹkan yẹn kó tún rọrùn díẹ̀ lọ́jọ́ tòní. Kí ẹ lọ gbọ́n àtòyè tọ́lọ́run fún yín lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́ dáadáa lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rẹra yín ńlẹ̀ kí ẹ pọ́n tèwe tàgbà lé. Bẹ́ẹ̀ sì lè lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá ọ̀rẹ́. Fún ìdí èyí kò dára kẹ́ jókòó sílé láì ṣe ohunkóhun rárá, ẹ jáde lọ láti lọ wá ọ̀rẹ́ ló tọ́. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ọjọ́ tòní lè bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kùdìẹ̀kudiẹ kan tàbí kíkọ́ dàbí ìgbà pé ó ń sun yín, ṣùgbọ́n o kí ilẹ̀ tó ṣú ọjọ́ tòní máa tayọ, tó máa yàtọ̀. Sùúrù tẹ́ bá ní àti ìfaradà tẹ́ bá ní àtàfojúsùn tẹ́ bá ní lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ dáadáa. Ẹ rí dájú pé ẹ ní sùúrù dáadáa torí nǹkan kan lè fẹ́ ṣẹlẹ̀ tó lè fẹ́ tọ́ yín ní sùúrù lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé mọ́kàn balẹ̀, ẹ wà ní ìdùnnú dáadáa. Ẹ má jẹ́ káwọn kan kéékèèké kó ṣàkóbá fún múdù yín lọ́jọ́ tòní. Tẹ́ bá lè mójútó ilé àwọn èèyàn tó rọ̀gbà yín ká gan á yà wọ́n lẹ́nu pé lágbájá yìí pẹ̀lú bí lágbájá ṣe ṣe tí ẹ tó, ó sì ní sùúrù, ó sì ní ìwà ìrẹ̀lẹ̀, tó sì jẹ́ pé gbogbo nǹkan tó bá dàbí kùdìẹ̀kudiẹ èkéyìí tó bá máa ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gbogbo ẹ máa fèdè wé pátápátá. Ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì kíyèsára, ẹ má bínú rárá, kẹ́ kíyèsára, kẹ́ jìnnà sí ìbínú lénìí. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20,
lọ́jọ́ tòní agbára káká máa wà fún yín, máa wà motivated, bẹ́ẹ̀ sì lára yín máa tún yá gágá dáadáa. Ó sì jẹ́ pé gbogbo nǹkan wọ̀nyí á hàn nínú ààyè iṣẹ́ yín tó sì máa ran iṣẹ́ yín lọ́wọ́ púpọ̀ púpọ̀. Lọ́jọ́ tòní ẹ túbọ̀ tẹpá mọ́ṣẹ́, ẹ túbọ̀ rí dájú pé ẹ ń ṣiṣẹ́ yín lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ. Ìyẹn máa ràn yín lọ́wọ́ púpọ̀, á jẹ́ káwọn èèyàn kí wọ́n gbóríyìn fún yín. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ ríre gbámú dáadáa láàyè iṣẹ́ tẹ bá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Kódà tẹ bá ń ṣiṣẹ́ tó bá dàbí gbà pé pressure yẹn fẹ́ pọ̀, ẹ ṣáà ti wà ní ìdùnnú. Ìyẹn máa ràn yín lọ́wọ́ láti ní clarity dáadáa, pàápàá lórí nǹkan kíkan tẹ bá ń ṣe lọ́wọ́, tó sì máa jẹ́ kí ẹ ní ìtẹ̀síwájú ayọ̀ lórí rẹ̀. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn lénìí. Ẹ wà smart kí ẹ focus síbi tẹ́ ń lọ. Kẹ má fi gbogbo ọkàn yín sí nǹkan kíkan tí ẹ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Forest green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.